èyí lohun táwọn òṣèré ilẹ̀ wa ṣe lọ́jọ́ ọdún kérésì yìí. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ní ọdún kérésì sábà máa ń jẹ́ lọ́dọọdún pẹ̀lú ìgbàgbọ́ àwọn èèyàn pé ẹni ọdún bá bá láyé ó ní láti dúpẹ́. èyí kò yọ àwọn òṣèré tíátà, àwọn olórin àtàwọn ìlú mọ̀ọ́ká láwùjọ wa sílẹ̀ kó wá ní wọ́n dábìrà lọ́jọ́ ọdún kérésì ti 2024 yìí. ó jọ pé àtẹ́gùn ọ̀dà owó àwo olókun àti ọrọ̀ ajé tí kò ta sánsán àti ọ̀wọ́n gógó ọjà tó gbòde kan ní nàìjíríà lásìkò yìí fẹ́ dé ọ̀dọ̀ àwọn òṣèré tíátà yìí náà nítorí kò fi bẹ́ẹ̀ sí ẹni tó ṣe bùlàbùlà bíi tàtẹ̀yìnwá nínú wọn. ìwọ̀nba làwọn tó pín ẹ̀bùn fáwọn olólùfẹ́ wọn àti aráàlú níṣe lọ̀pọ̀ lára wọn fi àdúrà àti ìkíni ọdún ṣọwọ́ sáwọn olólùfẹ́ wọn. ọ̀pọ̀ lára wọn ló sì ṣàjọpín ayọ̀ àti ìfẹ́ wọn láàrin ìdílé àti mọ̀lẹ́bí kó wá wọn gẹ́gẹ́ bó ṣe hàn nínú àwọn ọ̀rọ̀ àti fọ́tò tí wọ́n gbé sórí ìkànnì ẹ̀rọ ayélujára. àwọn fọ́tò tó rẹwà dáadáa kan ní ọkùnrin tó kópa gbógunmì nínú fíìmù jagunjagun tí Fẹ́mi Adébáyọ̀ ṣe, ọ̀gbẹ́ni Ibrahim Yekini tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ gbé sójú òpó Instagram rẹ̀. òun àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obìnrin méjì tí gbogbo wọn jọ wọ aṣọ aláwọ̀ ewé oríṣìí kan náà pẹ̀lú bàbá wọn tí ìyá wọn sì wọ aṣọ pupa rẹ́súrẹ́sú bí wọ́n ṣe ń lọ́mọ́ra ni wọ́n ń fìfẹ́ hàn sí ara wọn. Ìtẹ̀lẹ̀ kọ ọ̀rọ̀ ìkíni ọdún rẹ̀ síbẹ̀ pé sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kárí ayé, mo gbàdúrà kí àsìkò ọlùdí ọdún yín yìí ládùn kó sì rẹwà gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rẹwà o. ẹ kú ọdún kérésì yìí o. lọ́dọ̀ Lateef Adédìméjì, ìlúmọ̀ọ́ká òṣèré tíátà tó ṣe fíìmù Lísàbí láìpẹ́ yìí, níṣe lòun àti ìyàwó alárédè rẹ̀ tóun náà jẹ́ ìràwọ̀ òṣèré tíátà Adébímpé Oyèbádé táwọn olólùfẹ́ rẹ̀ tún ń pè ní Mobímpé kúkú sọ ọjọ́ kérésì wọn di ọjọ́ Valentine táwọn olólùfẹ́ máa ń ṣeré ìfẹ́. nínú fídíò kan tí Adédìméjì gbé sójú òpó Instagram rẹ̀, ó fi èdè Ẹ̀gbá sọ̀rọ̀ pẹ̀lú àwàdà láti ṣàfihàn bóun àtìyàwó rẹ̀ ṣe ṣọdún tí wọ́n wọṣọ kérésì. wọ́n jọ mu wáìnì, ó sì sọ pé nígbà tí wáìnì ọ̀hún wọra níṣe làwọn ń lọ́mọ ara wọn tóun gbórí lé ìyàwó ẹ̀ láyà tíyàwó náà sì gbára lé ọkọ ẹ̀ ní gbogbo ẹ̀ bá di lọ́ọ̀fù wá ń tíntín. àwọn olùyàwòrán wọn sì ń fi wọ́n rẹ́rìn-ín bí tọkọtaya náà ṣe ṣeré oge. pé Christmas yìí ti ṣe rẹ̀ ẹ bá ti ń lọ́mọ́ra wa lórí ń lọ ní background là ń yí lọ là ń yí bọ̀, àwọn èèyàn tó wà ní background ló ń kú sẹ́rìn pé ìfẹ́ rẹ̀ àwọn ọmọ ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn, èmi náà gbórílé lọ́rùn ló gbórílé mi lọ́rùn ní gbogbo ẹ̀ ń lọ mo ṣàwò pé Christmas ti ṣe adìyẹ ti dáná ká ṣe tán ká má dìyẹ ká pa ni. Lateef kò gbàgbé láti kí àwọn olólùfẹ́ ẹ̀ nínú ọ̀rọ̀ tó kọ ó ní a kú ọdún lọ́tún lósì o, ṣé ẹ̀yin ti jẹ adìyẹ kérésì. fídíò tó rẹwà kan ni Bísọ́lá Ayéọlá gbé sójú òpó Instagram rẹ̀ níbi tó ti wọṣọ tó ń tàn yínrínyínrín kan, èyí tó gbé ẹwà pọ́nbépo rẹ̀ yìí jáde dáadáa. ìrísí rẹ̀ jojú ní gbèsè, ìṣaralóge rẹ̀ sì fanimọ́ra. bó ṣe ń díjú bẹ́ẹ̀ ló ń ṣejú, ó ń rẹ́rìn-ín músẹ́ tó sì rọra ń mì lẹ́ǹgbẹ̀ sí orin kérésì tó ń dún lábẹ́lẹ̀ nínú fídíò náà. lọ́dọ̀ màmá ire ìyẹn Tóyìn Abraham kò fi bẹ́ẹ̀ sáàyè fàájì lọ́jọ́ kérésì tọdún yìí lórí ìkànnì rẹ̀. bí ọjà rẹ̀ yóò ṣe ta wàràwàrà lobìnrin náà kọjú mọ́ ní tiẹ̀. èyí ló fi jẹ́ pé ọ̀pọ̀ fídíò tó gbé sórí ìkànnì rẹ̀ níṣe ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo tí wọ́n ń ra tíkẹ́ẹ̀tì láti wo fíìmù rẹ̀ tuntun Alákadá Bádàmbùjì. ó ní fíìmù náà ń ṣe dáadáa, kódà àwọn ti ta tíkẹ́ẹ̀tì kan tán níṣe làwọn tún lọ tẹ òmíì. àmọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí kinní náà yàtọ̀ díẹ̀, bó tilẹ̀ jẹ́ pé òun náà gbé fídíò ìpolówó fíìmù wọn tuntun yìí sí. síbẹ̀ ó ṣàfihàn bí òun àti ọmọ wọn Ire ṣe ń ṣeré láyìíká ère bàbá kérésì tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ àtẹ̀gùn ilé wọn, àti bí ọkọ Tóyìn ṣe ń to àwọn nǹkan ọ̀ṣọ́ yíká bàbá kérésì. bẹ́ẹ̀ lọmọ wọn ń gbá bọ́ọ̀lù
táwọn méjèèjì sì ń gbádùn ọdún náà tìdùnnú. Màmá Fausat Balógun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Madam Sajẹ fi ọjọ́ ọdún kérésì yìí jẹ́wọ́ fáwọn olólùfẹ́ rẹ̀ pé lóòótọ́ ni Sajẹ òun kò lọ́gàá pẹ̀lú bó ṣe ró dẹ́dẹ́ tó kàn dúdú nínú aṣọ aláwọ̀ mèremère kan. Níṣe lobìnrin náà múra bí ọlọ́mọge, ó sì bẹ̀rẹ̀ sí tàdíréke sí orin aládùn kan tó fi ń ṣàdúrà pé àwa tá a rí ara wa lọ́dún yìí náà la ó tún padà rí ara wa lọ́dún tó ń bọ̀ lágbára Elédùà. Lẹ́yìn èyí ló kọ ọ̀rọ̀ ìkíni àti àdúrà sábẹ́ fídíò náà. Ó lóun mọyì ìfẹ́ àti ọ̀yàyà tó wà láàrin àwọn èèyàn òun. Ó sì fẹ́ kí àsìkò kérésì yìí kún fún ẹ̀rín, ìfẹ́, ìdùnnú àti àjọṣe tó gbámúṣé fún gbogbo wọn. Ọjọ́ alárinrin ni kérésì ọdún yìí jẹ́ fún Múyìwá Adémọ́lá tí wọ́n tún ń pè ní Mr Authentic, pẹ̀lú bóun àti ìyàwó rẹ̀ ṣe múra olólùfẹ́ tí wọ́n ń lọ́mọ ara wọn tí wọ́n sì ń wojú ara wọn pẹ̀lú ẹ̀rín àti ìfẹ́. Wọ́n gbé oríṣiríṣi fọ́tò ìfẹ́ sí i, bẹ́ẹ̀ lórin ìfẹ́ àti ìkíni kérésì ń dún lábẹ́nú. Múyìwá kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kú ọdún, ó sì tún kí wọn kú ìpalẹ̀mọ́ ọdún tuntun 2025 tó wọlé dé tán yìí. Orin Ebenezer Obey tó sọ pé nínú ọdún tí ń bẹ láyé ti kérésì ló yàtọ̀ tó jọdún alárinrin ni Ọdúnládé Adékọ́lá fi ránṣẹ́ ìkíni ọdún sáwọn olólùfẹ́ tiẹ̀. Nínú fọ́tò kan tó gbé sójú òpó rẹ̀, ó ṣàdúrà fáwọn tiẹ̀ lórúkọ ìdílé Adékọ́lá. Lẹ́yìn náà ló gbé àwọn fídíò agbo àríyá ọdún kérésì kan tó lọ lọ́jọ́ náà sí i. Bó ṣe ń jó ló ń pín ẹ̀bùn àti aṣọ fáwọn èèyàn lábẹ́ àti bàbà tí wọ́n ti ń jẹ tí wọ́n ń mu tí wọ́n sì ń gbádùn ara wọn. Bákan náà lọmọ ṣorí lọ́dọ̀ àwọn gbajúmọ̀ òṣèré méjì tí wọ́n jẹ́ tọkọtaya yìí, Adéníyì Johnson àti ìyàwó rẹ̀ Olúwaṣèyí Ẹdùn, pẹ̀lú bí ojú òpó Instagram wọn ṣe kún fọ́fọ́ fún fọ́tò tó rẹwà tí ìdílé aláyọ̀ náà yà lọ́jọ́ kérésì. Níṣe ni bàbá àti ìyá wà papọ̀ tí ọ̀tún àti òsì sì gbé ọ̀kọ̀ọ̀kan àwọn ìbejì wọn dání. Ẹ̀rín àti ayọ̀ hàn lójú gbogbo wọn. Ìmúra wọn yáàyì, bí wọ́n ti ń jókòó ni wọ́n ń dìde, wọ́n sì gbádùn ara wọn pẹ̀lú orin kérésì tó lọ pẹ̀lú fọ́tò wọn ọ̀hún. Lábẹ́ àwọn fọ́tò náà, Johnson Adéníyì àti I am shy ìyàwó rẹ̀ kí gbogbo olólùfẹ́ wọn kú ọdún kérésì, wọ́n sì ṣàdúrà fún wọn. Kò sẹ́ni tó máa wo fídíò ọdún kérésì tí Mide Martins, ìyàwó èèkàn òṣèré tíátà nì Afeez Ọwọ́, gbé sójú òpó Instagram rẹ̀ tí tọ̀hún kò ní rẹ́rìn-ín látàrí bí obìnrin náà tó ṣe bí aláwàdà níbẹ̀ ṣe jókòó sórí ẹní kan. Ó wọṣọ pupa fò láti fi hàn pé ọdún kérésì ló wà lóde. Ló bá gbé abọ́ ìrẹsì kan dání, ó ń kó jẹ wọ̀mùwọ̀mù, bẹ́ẹ̀ ló ń ya ẹran adìyẹ díndín jẹ. Orin Ebenezer Obey sì ń lọ lábẹ́lẹ̀ tó ń sọ pé kérésìmesì ọdún dé, ọdún olówó, ọdún ọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ti Fúnkẹ́ Akíndélé, òṣèrébìnrin tí fíìmù rẹ̀ ń tà wàràwàrà bíi pure water tútù lọ́wọ́lọ́wọ́, àti fọ́tò súnmọ́ mi kí n wà mọ́ ẹ tóun àti olórin tàkásùfé nì Fọlárìn Fálànà táwọn èèyàn mọ̀ sí Falz jọyà pẹ̀lú aṣọ ọdún kérésì lọ́rùn wọn làwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí. Níṣe làwọn méjèèjì ń ṣe bíi lọ́kọláya tí wọ́n sì ń fẹnukonu tí wọ́n ń wojú ara wọn tìfẹ́tìfẹ́. Èyí sì ni wọ́n fi ṣọdún kérésì, bó tilẹ̀ jẹ́ pé Fúnkẹ́ Akíndélé ti kọ́kọ́ ṣàfihàn àwọn ẹ̀bùn rẹpẹtẹ kan nínú mọ́tò rẹ̀ tó lóun máa há fáwọn olólùfẹ́ òun, pàápàá jùlọ àwọn tí wọ́n bá òun wo fíìmù Everybody Loves Jennifer tuntun rẹ̀. Bọ́rọ̀ ṣe rí lọ́dọ̀ àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá náà lórí lọ́dọ̀ tàwọn eléèbó. Ọ̀pọ̀ wọn ló ṣàjọyọ̀ ọ̀hún pẹ̀lú ìdílé wọn tí wọ́n sì gbé fọ́tò àti fídíò bí wọ́n ṣe gbádùn ara wọn sí i. Lára wọn ni òṣèrékùnrin Akúrúyẹjọ́ tí wọ́n ń pè ní Small Stout, ìyẹn ọ̀gbẹ́ni Nwaogu Udochukwu Victor. Òun àti ìdílé rẹ̀ gbé fọ́tò kékeré tó rẹwà sí i. Bẹ́ẹ̀ sì ni Ọláwùnmí Adéníbùyàn, òṣèrébìnrin tó rẹwà bí egbin nì. Òun àti ọkọ rẹ̀ àtàwọn ọmọ wọn dùn wò lọ́jọ́ kérésì. Williams Uchemba náà kò gbẹ́yìn. Òun àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ wọn ni wọ́n jọ gbádùn orin kérésì. Stan Eze àti ìyàwó rẹ̀ ya fọ́tò tó jojú ní gbèsè, wọ́n sì dì mọ́ ara wọn lọ́jọ́ ọdún. Báyìí làwọn òṣèré wa ṣe gbádùn ara wọn tí wọ́n sì ṣàdúrà fáwọn olólùfẹ́ wọn gbogbo lọ́jọ́ kérésì. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.
season of love, of joy, and of celebration from all of us in ITAFAAJI. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance.